Hello everyone, welcome to Toyeen Talks. Thank you from Toyeen Talks. Mo strong. A máa ṣe àìmọye ọdún. Ẹ̀mọ́ tẹ bá ti ń pa wá, a máa ń jẹ. Bọ̀bọ̀ dáàdì sà, àwọn máa wà ń bẹ. Bọ̀ èmi, ẹ má mi ì lè meet up. Ẹ̀yin èèyàn ẹ kú wájú o jàre. Mo rí àwọn kan tó ń sunkún pé mo lémi àti dọ́tà mi. Mo lá lọ sí Bangladesh, a lọ sí Dubai, a lọ sí ibi tó bá wùn wá la lè lọ, kí ló kàn yín? Mo rí àwọn kan tó ń sọ pé ẹ̀dẹ̀ tún wá rí wọn l'Ábùjá, kí lẹ mí? Ṣé wọ́n sọ fún wọn sọ ibi tí mo ti ń bọ̀ ni? Ṣé ẹ mọ ibi tèmi àti dọ́tà mi ti ń bọ̀ ni? Ṣé ẹ mọ ibi tèmi àti Lizzy Anjorin ti ń bọ̀ ni? Kí ló fẹ́ ẹkún wèrè olè ń sùn? Ibi tó bá wọn àlàlè lọ́la kò kàn anybody. Tó bá wùn wá a lè jókòó sínú plane. Tó bá wùn wá a lè ní kán so wá mórí plane, ṣebí ká ti dé kò ní. Ibi bá wọn àlàlè jókòó ìmọ̀ kí ló wá fẹ́ kún wèrè tí gbóyè ń sùn. Kí ló fẹ́ kún? Nọ́mbà ẹyẹ kí n tún gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan torí mi fẹ́ máa ẹ mọ̀ kọjá lè mi ta. Ṣọ́ọ̀bù mi wà nọ́mbà 140 Ìpájà road Agbọ́tikúyọ̀ bus stop Agége. Àwọn àǹkárá gba àǹkárá tí mo fẹ́ fẹ́ àwọn àǹkárá elérèlè ó ní 3,000 àwọn àǹkárá tí n bá fi wọ̀n ìbí bá 3,000 ni. Ṣọ́ọ̀bù mi wà nọ́mbà 140 Ìpájà road Agbọ́tikúyọ̀ bus stop Agége. Nísìnyí tẹ bá fẹ́ pè mí ẹ máa pè mí lórí 070 60 40 3600. Tẹ bá fẹ́ rajà ni o ẹ máa bá mi screenshot ọjà yẹn tẹ bá ti screenshot ẹ send ẹ sí ibẹ̀ ni ẹ máa rí ọjà rà. Kí ló kàn mí kan pẹ̀sí kí ló kàn mí pẹ̀lú life anybody? Ṣé mi lẹ̀ ń ṣọ́ kiri ni? Ẹ jẹ́ ń sọ kinní kan fún yín. Èmi ò kì í ṣe àgbà túlétúlé. Lórí social media yìí mo mọ bára mi gan. Sórí ìwọ tó o bá fẹ́ kí wọ́n gbé ẹrù tí ò kì í ṣe ti ẹlẹ́ lórí, máa mọ ẹjọ́ tó máa dá lẹ máa mọ ọ̀rọ̀ tó máa sọ. Mo sọ fún yín èmi ò wá sórí social media mi ì wá láti wá bá anybody rojọ́, mi ì dẹ̀ wá bá yín ṣe kínní. Ibi tó bá wù mí ni màá face, ẹni tó bá wù mí màá bá ṣe. Gbogbo àwọn àǹkárá 3,000. Mo sọ fún yín, mo sọ story ara mi fún yín, mo sọ fún yín tí n bá tiẹ̀ sọ̀kan fún yín rí. Mo sọ tọmọ mi fún yín. Tẹ́ èèyàn tó bá wà lórí social media tẹ́ ẹ bá ní pé kòbókò tó ń na àwọn èèyàn lórí social media yìí ẹni tó ń pè ní Gistlover tá bá ní kòbókò ẹ̀ ò bá family mi rọ̀ mo pa. Kòbókò ẹ̀ bá family mi. Tẹ́ bá fẹ́ dá ẹjọ́ ẹ máa mọ orú ẹjọ́ tẹ́ máa dá. Ẹ má máa dá sí ọ̀rọ̀ tí ó kàn yín. Mo mọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ blọ́ọ̀gì mi gbà yẹn tẹ́ blọ́ọ̀gì mi àtọkọ mi mo mọ̀ pé gbogbo yín ẹ ṣì wà lábẹ́ Gistlover yẹn tẹ́ ń sáré kiri. Tí mo gbàdúrà torí mo rí last time kan tán náà tí ìjọba náà ọlọ́pàá parí tán náà mọ̀ Gistlover kan. Èmi náà ní interest lórí case Gistlover. Mo ní interest lórí ẹ̀ gan. Because number one Gistlover wọ́n fẹ́ gba odidi ọmọ lọ́wọ́ mi. Gistlover pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀ wọ́n fẹ́ gba odidi ọmọ lọ́wọ́ mi. Gistlover blọ́ọ̀gì àwọn ọmọ mi blọ́ọ̀gì ọmọ òkókó ọmọ tó ṣẹ̀ bí. Ọmọ mi ṣe iṣẹ́ tó ṣe ń gbà yẹn for 12 years. Ọmọ mi tó pé 12 years ní industry Gistlover make ẹ̀ ó mú gbogbo nǹkan tó ṣe ní music industry Instagram ẹ̀ ọmọ yẹn ó mú wálẹ̀ ni. That was February 13, 2020.
ọmọ ẹ mú gbogbo ẹ̀ wálẹ̀. Èmi ò fura. Ìwọ tó bá tẹ red gbogbo ogun ayé mi àti tàwọn ọmọ mi àti tọkọ mi, ogun ìdílé mi, ó gbé lórúkọ Jésù. Tó bá ti tẹ̀, tó bá mọ̀ọ́mọ̀ tẹ̀, ṣùgbọ́n tó bá mọ̀ọ́mọ̀ tẹ̀, ọ̀run á bá mi ṣàánú fún ẹ. Ẹ má wá sórí platform mi, mi ì pè yín, mi ì dẹ̀ wérò. Àwọn èèyàn ni mo wá. Ìgbà tí Gistlover ń blog mi àtọkọ mi 2020, yeah, it was 2020, 2020, 2021. Year 21 ni COVID. Ṣebí year 21 ni COVID. That year ni. Bó ṣì ní gbogbo screenshot yẹn lọ́wọ́, ó wà lọ́wọ́ mi. Ní ìgbà tí Gistlover blog family mi tí wọ́n ń ṣẹ́ ìpè, èmi ò fura pé ẹni tó wà lọ́ndà Gistlover tí wọ́n ti mú wọn báyìí tá à ń gbàdúrà pé kọ́lọ́n bá jẹ́ kán kó àwọn tó kù. Mi ò mọ̀ pé èmi ò fura because mi ò ń follow ẹ̀. Èmi ò mọ̀ pé ogun láyé. That time I was just bí mo ṣe máa ń ṣe sí everybody nìyẹn. Tí bá ní mo like tí má bá ń ṣe èmi àtàwọn ènìyàn àkíjọ ní ọ̀rọ̀ kan àkíjọ ń 2020 ní àdá fún yín. Èmi àtàwọn ènìyàn àkíjọ ní conversation lọ títí. Ó ní mo ń sọ báyìí just because máa ń kí Tóyà Ìmákù máa ń ṣe kíní mo súnmọ́ Tóyà Ìmákù ló online not pé a ní àṣírí kan bì kan. Torí ẹ bá rántí ìgbà yẹn náà sọ pé wọn mọ ìyá tó ń jẹ́ bẹ́ẹ̀ pẹ́ẹ́dẹ̀ mọ̀ pé ràn àwọn báyìí tó bá ti jẹ́ pé alátaṣé bí ìgbà tá a jẹ́ ataṣé máwọn èèyàn ni bí ìgbà tá a ní owó tá a fẹ́ gbà lọ́wọ́ wọn bí ìgbà tá a ní nǹkan tá a fẹ́ jẹ ni. Orí social media ló ti ní òun ò mọ ìyá yẹn rí òun ò mọ ìyá yẹn rí later then àìṣe mà kò jù bẹ́ẹ̀ lọ. She came into my inbox, that was through my Instagram. Òun ló kọ́ dá ó ní mọ́mì kí lẹ ṣe fún Gistlover. Ó ní mi mọ nǹkan tí mo ṣe. Mi mọ nǹkan tí mo ṣe. Ìjọ yẹn ni on the 13 ni kéèsì mi àti Sunday Igboho lọ́dọ̀ DKY. That same day ọjọ́ yẹn ni mo ní kí àwọn ọmọ mi Alabi Ọládìméjì Ọpẹ́yẹmí ọjọ́ yẹn ni mo ní kí àwọn ọmọ yẹn kàn lọ defend Lagos. Èmi tí mo send osan láti Canada rẹ̀ torí èmi ni ìyá ọmọ yẹn pẹ̀lú gbogbo ọmọ group èmi ni matron wọn ọmọ yẹn mi ni mo rán wọn pé kàn lọ defend Lagos. They went out tí wọ́n lọ fèsì ọmọ Ṣòwòrẹ́ tẹ́ bá rántí tí Punch gbé so ìyà yẹn ọ̀nà méjì ni mo fi jìyà yẹn. Ìkẹta rèé wọ́n wá ní ibi tí mo ti gbé tí mo ti sọ pé mo post tí mo ní ẹnu macaroni mo ní ẹnu ẹ bọ̀kúbọ̀kú ṣé ìwọ náà lọ bá wọn ṣe kìíní mi kọ jù bẹ́ẹ̀ lọ tí mo dẹ̀ pé macaroni mi ṣépè fún náà mo lẹ́nu ẹ bọ̀kúbọ̀kú lọ́dún náà lọ mú kàn pò ẹnu ẹ bọ̀kúbọ̀kú ìwọ náà ló ṣé o fẹ́ jẹ́ kán máa jà ní mi sọ jù bẹ́ẹ̀ lọ. Ó ní Gistlover mú kó ní mo sọ pé torí mi mò ń support àwọn ìjọba mò ń bú macaroni kò sí nǹkan tí wọ́n gbé píṣẹ́ mi àtọkọ mi February 14 tí gbogbo ayé ń ṣe Valentine èpè ní Gistlover ń rọ́lé mi àti family mi lórí. Ìjọ ẹ̀ ló blọ́ọ̀gì Loretta Onoche tó ń jẹun presidency. Kọ́mẹ̀ntì tó wà lórí under tèmi ó times 2 ti Loretta Onoche tó ń gbowó ìjọba tó ń gbowó lọ́wọ́ Buhari. Èmi tí mi ò mú pure water ìjọba wà èpè tí wọ́n ṣẹ́ fún mi lórí Gistlover ló ń lọ yẹn. Gistlover again àwọn tó wà under Gistlover again wọ́n wá lọ sọ́ndà àwọn ọmọ mi tí mo bí wọ́n wá bẹ̀rẹ̀ sí rọ́ èpè ńláńlá lé wọn lórí. Sàn mi ṣe ìbímọ lọ́dún yẹn ni wọ́n lọ sọ́dọ̀ ọmọ bébì wọ́n rọ́ èpè lé ọmọ yẹn ní orí èpè gidi gan.
ẹ ṣe gbò yẹn kíní yẹn mú sàn mi ó mú gbogbo Instagram handle ẹ̀ ọmọ yẹn gbé wálẹ̀ at the end of the day tó máa mọ consequence nǹkan tó ṣe yẹn ó fẹ́ fún ọmọ yẹn depression ọlọ́run ló ní kí odidi ọmọ kó má lọ mọ́ mi lọ́wọ́ mi ò sọ̀rọ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ lórí social media níbí báyìí ẹ̀yin tẹ́ ń sunkún lábẹ́ gbéborùn gist torí mi ò ní dárúkọ ẹ̀ tẹ́ ń ṣe lábẹ́ gbéborùn gist ẹ̀yin tẹ́ ń sunkún bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ yín lẹ tà mí fún Liz ẹ̀yin lẹ ta Liz fún mi ẹ̀yin lẹ lọ ń gbé fídíò tí mo ṣe tẹ́ ń gbé jáde àti kan tó pèrè ẹ̀ ní Adé tí mi ò ní dárúkọ ẹ̀ tó pèrè ẹ̀ ní Adé blọọgì ẹ wà ń bẹ ẹ kó ara yín jọ ẹ̀yin lẹ ta Liz fún mi ò kúkú mọ gbogbo nǹkan tẹ́ ń ṣe mi ò rí yín lẹ́yìn ìgbà tọmọ yẹn gbé kéèkì wá fún mi tí mo ti ṣe kéèkì fún padà tẹ́ ẹ ti pè mí látẹnujẹ oríṣiríṣi mi ò kú rẹ́nìkan nù yín torí mi ò wá péjì ń káàkiri ọ̀ǹtì ìgbà tí gbéborùn yẹn tó kọ Ọbanla ò ní kúre tẹ́nìkan screenshot tó ní kí n mo ṣe fún wọn lórí péjì mi ò mọ kí ló ṣẹlẹ̀ mo máa wá délẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí wá mo rí i pé èpè ti lọ rẹ́rẹ́rẹ́ ẹni tẹ́ bá bú lákọ̀ọ́kọ́ ẹbú lẹ́ẹ̀kejì ẹbú lẹ́ẹ̀kẹta ẹbú lẹ́ẹ̀kẹrin ẹbú lẹ́ẹ̀karùn ẹbú severally ẹni ò dá yín lò definitely ẹni ò ráyè tí ń ṣé mo dá yín lò nígbà tó bú mi títí ń bẹ̀ mo wá kúrò mo wá accept ọmọ tẹ́ ẹ gbé fún mi tó lójú dúdú fúnra rẹ̀ kan sọ pé bọ́ ẹni tó ń pè godmother tó ń pè mọ́mí ẹ̀ ṣe é rí kí yẹn dá lóhùn mo wá accept ọmọ yẹn mo embrace ẹ̀ mo wá mu bí ìyá bí ọmọ amúra bí ìyá bí ọmọ kí ló wá ń ta yín lára kí ló fa ìgbà kí ló fẹ́ kún kí ló fẹ́ kún àìmọye àwọn tó ti ṣe mọ́mí àìmọye mọ́mí lórí social media tẹ́ ti yàn oníkálukú ló mọrú mọ́mí tẹ́ ń bára yín ṣe mi ò kò sẹ́ni tó máa ní èmi àtòun jọ ní ọ̀rọ̀ kan lọ rí pé àjọ ṣe àjọ kò sí tó jọ the first person tí màá bá ṣe lórí social media yìí ó ní Liz Anjorin òun náà dẹ̀ ní dọ́tà mi ni kò sí tẹ́ máa ṣe sí àmọye àwọn tó ti pè mí ní mọ́mí face ojú my mọ́mí ojú àìmọye àwọn tí mo ti show love sí orí social media yìí náà lẹ wà níjọ́ tí olójú dúdú ṣe ṣáàtì tó kọ orúkọ mi Ọbanla tó ń rọ ìpèlé mi lórí tọmọtọmọ ẹ ti gbàgbé tó lọ jẹ́ pé ìjọ yẹn ló ṣìṣe tó sọ̀rọ̀ sí ọmọ Tóyìn Àìmákù Tóyìn fúnra rẹ̀ Tóyìn dìdí sọ orí ṣó yẹn ni Tóyìn yẹn wà tí ó sọ pé òun ò mọ̀ ìyá kan rí ṣé ẹ gbọ́ ni ṣé ẹ gbọ́ ni àbí Tóyìn ṣe ń gbọ́ pé wọ́n ń fi mí ṣépè nítorí wọn ẹ sábọ́ ó ṣe ń gbọ́ ni kò gbọ́ rí èèyàn ń fi mí ṣépè àwọn ọmọ tèmi tí mo bí èmi ò ráwọn èèyàn gbèjà mi wọn ò ń gbèjà mi ní ọdún náà lọ́hùn ọ̀rọ̀ Tóyìn lẹ́fíbọ̀dì gbèrú tẹ́fíbọ̀dì tẹ́ ọmọ Tóyìn gbà yẹn ọmọ ọdún mélòó ni sí àwọn ọmọ tèmi tó ti mú yàn tán ti dàgbà ọlọ́mọ àtọmọ tó kéré àti tó dàgbà ọlọ́mọ ayẹ̀kẹ́ nìkankan ni wàá fojú sunkún ọmọ lórí social media ẹ máa sọ àwọn ọ̀rọ̀ ẹ máa àwọn kan wọ́n á máa kó yín ní kòbókò nítorí àwọn kan wọ́n á máa sọ̀rọ̀ sí nítorí àwọn kan ẹ̀yin ò mọ ìyà tèmi ti jẹ lórí social media ẹni kò ń ṣe pé bóyá ìwà mi náà ló burú mi ò ń ṣe ìwà mi ò burú àkọ́kọ́ lórí Nàìjíríà pé mo support Nàìjíríà mo support Tinubu mo support Buhari ara ìyà àkọ́kọ́ nìyẹn ìyà abomi tí mo tún jẹ torí ẹ̀yin kan ń ṣe no fair nation èmi ò ṣe ìyà mi nìyẹn ìyà mi tí mo tún jẹ torí ẹ̀yin olóṣèlú kọ̀ọ̀kan ìyà nìyẹn ìyà mi tí mo wá jẹ ìyà tó wá ní ìtó jẹ èèyàn ṣe ń ṣe jù ó ní pé kẹ́ lọ máa fi ẹ̀yìn pọ́n ọmọ tó jẹ́ pé kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sí kò sí ẹni tí ò lè bú
kò sẹ́ni tí ò lè yàkàyàkà màá máa fẹ̀yìn pọ́n láì mu mi ò mu pure water ẹ̀rí mi ì mú nǹkan 5 naira ẹ̀rí kò ń ṣe pé even gan bó ṣe máa ń ṣe tó máa ná ṣe birthday fún yàn tó máa gbé kéèkì tó máa tanná fún gbogbo àwọn tó fi ń ṣẹ̀ sí kiri mi ò rò pé irú ẹ̀ ṣẹlẹ̀ sí mi rí kò ṣẹlẹ̀ rí bá bọ́ ìsọ̀rọ̀ kò ṣẹlẹ̀ rí oníkálukú ló mọ̀ yẹ ẹ̀ náà ọmọ mi mọ̀ mi àwọn tèmi dá mi mọ̀ ẹ̀ ń jàjà yín lórí skinny bẹ́ẹ̀ ṣe ń sọ bó ṣe jẹ́ pé gbogbo èèyàn ń kó mi kòbókòtò gbogbo tíìmù tó wà lórí social media kò sẹ́ni tí ò hate mi kò sí nǹkankan torí ẹni yìí ni mi ò dẹ̀ bá yín bínú sí mo dúró mi gẹ́gẹ́ mo wá ń ṣe birthday ẹ̀yin fúnra yín náà lẹ pé peace ẹ ṣe peace ọlọ́run má ṣèyàn lágbáyà ẹ wá ṣe peace ẹ ṣe bẹ́ẹ̀ ṣe peace kí ni ṣé kírù mi tún máa ṣe láńgbáláńgbá kiri ni ohun tó tún fàjà èmi ò mọ̀ mo dẹ̀ wóra mi gẹ́gẹ́ bí àgbàlagbà lóòótọ́ tí mi ò fẹ́ kí orí àwọn ọmọ tèmi burú tí mi ò fẹ́ káyé mi ó burú tí mi ò dẹ̀ fẹ́ tì paṣẹ ọmọ ọlọ́mọ kan ọmọ tí ò bí tí ò ní ìbẹ̀rù fún ẹnikẹ́ni bó tilẹ̀ wó kéré tó mi ò dẹ̀ lè wá jẹ́ kí mi ò lè gba ọ̀rọ̀ ẹ lọ́rọ̀ kí n fa tèmi lọ́wọ́ I have to stay on my own mo ti stay on my own tipẹ́ ẹ̀yin òkun fúra ni bóyá staying on my own ló fi jẹ́ kó lọ máa blọ́ọ̀gì mi lórí péèjì ẹ̀ lórí because ẹni tó wà ní ọ́ndà gbéborùn yẹn òun ló ní péèjì yẹn ẹ wá ń bú mi lọ́tùn lósì ẹ ń bú mi lọ́tùn lósì Liz gbé kéèkì wá fún mi ṣé bó gbé kéèkì wá fún mi ni ọmọ ẹ gbé kéèkì wá fún mi mo dẹ̀ kan tiẹ̀ mo dẹ̀ tún ṣe é fún padà kò sí èbúté ẹ̀ fi bú mi tán kinní kan alátẹnujẹ ṣé kí n wá máa bẹ́ni tí ò bá mi jàjà ni nígbà tó kan tí I have to dá padà pé ó ṣe ọmọ dáadáa tí ò dẹ̀ jù bẹ́ẹ̀ lọ kó tó di pé ẹ wá tà á rẹpẹtẹ fún mi pé èmi nìyá Liz tí ò ní jábọ́ lẹ́yìn mi mo fi Kristi búra kò ní jábọ́ lẹ́yìn mi gbogbo yín ẹ mọ̀ pé mi mò ń ta bra èmi mọ́kọ́ ta bra èmi mò ń ta bra lórí kan ni àfi tẹ bá fẹ́ fi ọ̀tẹ̀ sí tẹ bá wá ń ta ọjà náà ẹnìkan ò dẹ́nìkan dúró bọ̀ torí ìsọlẹ́nu èmi slow down fọjá àbúrà mi torí ìsọlẹ́nu mo gbé kúrò èmi wà nínú àwọn tó kọ́kọ́ support ọmọ tó sunkún orí social media yìí ṣé mi support ẹ̀ mo tún bára jà mo tún advice ẹ bó ṣe máa ṣe business tèmi ò mọ̀ pé ohun tó wà lẹ́yìn ọ̀fà ojú ìje lọ àgbà máa ń rí ojú wo nǹkan ni gbàgbé ẹ̀ I'm a spiritualist I have that gift tí Ọlọ́run fún mi ní ojú inú àti òde tí mo dẹ̀ mọ̀ yí pé kò sí nǹkan tí n bá rí vision sí nǹkan kan nobody can change my mind tí n bá lólóṣèlú tí n bá tẹ̀mí Ọlọ́run bá lòun ló máa wọlé rí ìtẹ́fí máa rí mi pé mi kì í dé padà nìyẹn. If I want to start any business, ask my husband. If I want to start any business, mi ò fi owó gidi bẹ̀rẹ̀ business kan rí. Mi ò ń fi nǹkan gidi bẹ̀rẹ̀ business. Inú kí n bẹ̀rẹ̀ business pẹ̀lú pé bóyá mo borrow and come and ask me that business in the next 2 years. My husband will tell you. Gbogbo àwọn tó súnmọ́ mi wọ́n mọ̀. Nǹkan tí n bá fẹ́ ṣe máa ṣe. You understand? Olanike Caroline, you don't come to my platform to abuse me. Èmi ò kìí ṣe òpònú àgbàlagbà. It's my big cake is sold it by be anything. That's your own. Èmi ò ń ṣòpònú. Mi ò dẹ̀ kìí ṣe olórí burúkú bíi ti some of you tó jẹ́ pé ayé yín ti bàjẹ́ tó jẹ́ rí òótọ́ ńlẹ̀ ní lè fèsì òtítọ́. Mo wá ń ṣe tèmi mi ò mọ̀ pé
nǹkan kan wà níbì kan, mi mọ̀ pé àwọn kan wọ́n jọ ń bára wọn fa nǹkan kan, mi ò fura pé àwọn kan ń fa nǹkan kan, but ohun tó bá ti mú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní Canada yẹn wá, wọ́n ẹ lè jọ lọ́rọ̀ fúnra yín o, but èmi ni mò ń ta bra, kẹ́ ẹ sọ di next year, gbogbo shading bra yẹn is for me, gbogbo shading bra yẹn, because tẹ bá rí ẹni tó gbé ọ̀rọ̀ ọmọ yìí wá sórí social media gan, ẹ rí i pé àwọn ìyá òṣì, àwọn ìyá àrànù, ẹ má dọ̀dọ̀ àwọn ìyá òṣì oríṣiríṣi, bó ṣe update nìyẹn, torí pé wọ́n ń tajà. Tí n bá dẹ̀ torí ìyẹn, tí n bá di ìyá òṣì lénìí, kò sí problem. Ẹ bá pè mí ní ìyá òṣì, àní bẹ́ẹ̀ náà ni. Tẹ bá pè mí ní ìyá dáadáa, bẹ́ẹ̀ náà ni. Tẹ bá ní ìyá, gbogbo nǹkan, èmi kàn mọ̀ pé most of you tẹ́ ń ṣe pé nítorí yín bá lè gbé, torí àwọn yín bá lè gbé, òun ni kẹ́ máa ṣẹ́. Ohun tó ẹrú yín bá lè gbé. Ẹni tó ní orí ọ̀fẹ́ láti yanjú wàhálà yẹn nígbà tí àwọn ọmọ tí wọ́n ń jà, tó ní fóònù kínní, oní fóònù kejì, wọ́n wà lábẹ́ ẹ̀, àwọn ọmọ yẹn pọ̀ lọ́dọ̀ ẹ̀, ó ní orí ọ̀fẹ́ àti parí ẹ̀, àti kínní àti kejì àti kẹta, àwọn mẹ́ta, àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn, àti Tóyìn àti Liz àti èyí tí mi ò fẹ́ dárúkọ, mẹ́ta, wọ́n ní orí ọ̀fẹ́ àti parí, ẹni yẹn ní orí ọ̀fẹ́ àti parí ẹ̀, bọ̀ torí pé a ti dá òun ní kó wà níbi ìbàjẹ́, kó mú gbogbo nǹkan kó dàrú, kó rí orí àwọn ọmọ kéékèèké kó bá orí wọn mọ́ra. Àwọn ọmọ kéékèèké yẹn náà kẹ̀dẹ̀ rí, ṣé wọn ò ríran, wọn ò mọwọ́ tó yàtọ̀ sọ́wọ́ sí. Èèyàn kan ní Nàìjíríà tá a wà, bóyá Nàìjíríà Gabon, ló máa wá lóun fẹ́ fi mí ṣe ẹ̀sín fún ẹni tó ń ba ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́. Gbogbo yín ẹ̀ travel nígbà tẹni ẹ̀gbọ́n sọ pé ṣé that one, I wanted to help as her son, that woman, èmi ni that woman. Ọ̀rọ̀ tí ìtò tó bá yẹ ọ̀rọ̀ a máa sọ̀rọ̀ rá débẹ̀. Èmi ni that woman. Mo mọ̀ pé èmi ò kì í ṣe yàrá dáradára. Mi ò bá yé ọmọ ọlọ́mọ kan jẹ́ rí. Ṣùgbọ́n èyí tó bá, ọmọ tó bá lé mi ìyá òun, ìyá ẹ̀ mo jẹ́. Liz ọmọ mi ni, mi ì lè fi Liz lẹ̀ torí kò fi ọwọ́ ìbàjẹ́ mú mi. Ó mú mi bí ìyá ẹ̀ ni. In fact, bí mo ṣe mú ọmọ yẹn, ó mọ̀ pé ó ń gbóhùn wò pé kí ló dé? Because ó ń wò ní pé kí ló dé? Tó bá possible mo lè nu lóúnjẹ. Torí ẹ má jẹ́ ntàn yín, Ọlọ́run má jẹ́ kí, Ọlọ́run má fi ìyà jẹ wá. Ìyà jẹ Liz Anjorin. Kò ó wá dáa tó bá ní ẹ̀gbọ́n àbí àbúrò, ó ṣeé ṣe kó rí kíá tó máa rí ẹni tó máa sọ fún mi pé àǹtí mi, bọ̀dá mi, ẹ ní dá ayé yín ṣe. Gbogbo nǹkan tá a rí lórí social media yìí, ó fi wọ̀n wáyé pé èmi ò láìkì kíní, ó dàbí pé mo tẹ nǹkan kan bíbà, ó dàbí pé mo tẹ nǹkan kan because ó change ojú àwọn àǹkárá mi. Èmi ò rí èèyàn tó lè yà mí lẹ́yìn Liz. Ohun tó bá wùn ní kẹsàn. Gbogbo yín ẹ ti pè mí lóríṣiríṣi orúkọ, ẹ ti bú mi lóríṣiríṣi orúkọ, ẹ ti sọ mí lóríṣiríṣi orúkọ. Tó bá ní lénìí ẹni tó gba orúkọ burúkú jù, tó ń ṣẹ́ ìpè burúkú, ẹ máa ṣẹ́ fún mi. The same thing pẹ̀lú ọkọ mi. Bíi kí ilé mi dàrú. You have done many damages to my children's life. Lórí pé ẹ̀yin kan ẹ fẹ́ bà ayé àwọn èèyàn kan jẹ́.
bọ̀ Ọlọ́run ló ń ṣàánú fún mi èmi dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan mo ti sọ pé gbogbo wọn tí mo ṣe lórí social media fún everybody ọ̀run máa san fún mi. Mo rí tí gbogbo yín sọ ní kinní kan nígbà tẹ ríra why must you ask me níbo la ti ń bọ̀ ibi tó bá mo lè bọ̀ àìmọye tó lọ London tó ní stopover tó jẹ́ pé Àbújá náà ti máa gbé tó máa connect Èkó èmi àtọmọ mi lọ sí African country ni èmi ò lè wo ẹ lè gbọ́ ọmọ pamọ́ mi lọ́wọ́ ẹ lè gbà pamọ́ mi lọ́wọ́ ṣẹ́rí mi Ọbanla Elizabeth mo sọ fún yín nǹkan kò ní ṣe Lizzy kò ní ṣe ọmọ owó ẹ̀ kò dẹ̀ ní ṣọkọ ẹ̀ ohun tó bá wù yín ni kẹ́ ṣe I don't care ó pè mí ní ìyá ẹ̀ ni mọ́msì màámi mọ́msì mọ́mí 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 kílẹ̀ tó ṣúlé kí èní mo ti rí miss call ẹ̀ lẹ́nu mo sì máa tún pè a sì máa pera wa à ń sọ̀rọ̀ more than 8 times daily bá a ṣe wá ń sọ̀rọ̀ yẹn kò wà convenient kò ever wá sí brain mi rí kí n gbé fóònù kí ni mo fẹ́ rìkọ́dù mi ò ronú rí pé mo fẹ́ rìkọ́dù Lizzy because mi ò ní ìrònú pé àárín èmi àti ẹ̀ máa dàrú mi ò rórí bẹ́ẹ̀ dẹ̀ ni Lizzy gan kó ó máa pè mí ni she is very free with me mo wọ́n tó bá ti ní àwọn rìkọ́dù mi lọ́jọ́ iwájú á ti delete ẹ̀ torí á ti mọ̀ pé ìyá òun ni Lizzy can call my husband they can talk we talk at length ẹ̀yin ò rí páyé Lizzy change ni àtìgbà tèmi ti gbé Lizzy ayé ẹ̀ ti change now èmi ò lè gbé ọmọ tèmi wá fún yín lórí social media ẹ lè bá mi lù ẹ lè kan ẹgbà kan in fact ẹ lè kan ẹgbà kan mọ́ lórí tó bá wà wùn yín tó bá wọn kálukú yín ni kó sọ ó gbé Lizzy rù ni ó ń ṣọmọ ọ̀dọ̀ Lizzy ni kó kan yín àní tèmi àti ẹ̀ bá jọ ń rìn mo rẹ́ gbogbo ẹrù máa tún gba gbogbo ẹrù lọ́wọ́ ẹ̀ ó yá bá mi kó ó yá bá mi kó ó bá yá báyìí tó ibo a lè wá ń bì kan ká jókòó tá a máa dìde báyìí ó máa sáré gbé kó gbogbo báàgì tá a bá ti wá tí n bá rí i pé bóyá àwọn èèyàn wà ń bẹ mí ní fẹ́ sọ̀rọ̀ torí mi ní fẹ́ kán gbóhùn ẹ̀ mi ì fẹ́ káwọn èèyàn sáré fohùn ẹ̀ gẹ́ẹ̀tẹ̀ pòun nìyẹn because bó ṣe ń bojú ẹ̀rìn nìyẹn ó tó stage kan gan kí lorúkọ kí ni face mask I have to get some face mask máa fi bojú toró ní mọ́mì wọ́n máa mọ̀ pé yìí ni ẹ jọ ẹ bojú yín tọ́ máa ti rí yín kọ́ máa ti tètè get pé mi ni èmi náà sáré mú kínní màá sáré fi lo face mask mo ń lo face mask mo ń lò mo ń yọ sọnù ni torí ajọ́ ń rìn kiri ni ọmọ mi ni mo fi Ọlọ́run búra ọmọ mi ní Lizzy gbogbo nǹkan míì tẹ́ bá wá rò pé ó ń ṣe tẹ́ ẹrù tó lọ́kàn tí tẹ́yìn kan rò pé ó ń ṣe nǹkan tí ò dáa ọmọ yẹn kinní kan torí kò kàn wọ́n ni Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ rí wàhálà èmi mo mọ nǹkan tí ojú ọmọ yẹn rí ẹ̀yin ò mọ ohun tójú ẹ̀ rí bọ̀ èmi mọ nǹkan tójú ẹ̀ rí lórúkọ Jésù àwọn ọmọ yín ò ní ṣàgbákò wọn ò ní kàgbákò ẹ̀yin ìjọ́ wo ni ẹ̀yin rí àwọn tó ń tà ń sọ̀rọ̀ pé àwọn ọmọ tá a tẹ̀lé bóyá wọ́n yájú sí mi tó rán most all of them yájú sí mi mo lè má kó owó fún yín bọ̀ èmi ti ṣe yín lóore rí èmi lèmi ṣe yín lóore èmi lèmi ṣe yín lóore ẹ̀yin tẹ́ ẹ̀ sọ yìí èmi lèmi ṣe yín lóore bọ́ tẹ́ bá rí pé mi ò ṣe yín lóore accepted ẹ jẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀ kò bókò tí àwọn èèyàn ń nà mí torí most of you ni bọ́ gbogbo yẹn ó kù Ọlọ́run kó dá ẹ̀san yẹn pẹ̀lú oore tèmi ṣe fún yín ẹ̀yin wá fi mí ṣẹ̀ sí lórí social media ni if not God ebi tèmi ti jókòó mi jẹ́jẹ́ no ẹ̀yin wá ń sọ ó ti wá kiri kan olówó lọ ohun tó bá wùn ní kẹfẹ́ nu ara yín sọ ohun tó bá ti wùn yín ní kẹfẹ́ nu ara yín sọ bọ́ ẹ máa sọ ìtójú òótọ́ ọ̀rọ̀ èèyàn wá mi wá lákọ̀ọ́kọ́ ká ní mi ò wá lọ kémi ti sáré wá tún wá lọ kí n ti lọ ṣe nǹkan tí òfin Ọlọ́run òfin Nàìjíríà sọ so
ohun èrò ọmọ yẹn ni pé kó wá gbé mi Ọbanla Elizabeth kó wá fi mí ṣe ẹ̀sín lójú gbogbo àgbáyé. Wọ́n ní Ọbanla Elizabeth ìyá òṣì yẹn rè, just because I show my love for someone that show me love, that showed me pure love. Kẹ́ni yẹn ẹ fẹ́ wá fi mí ṣẹ̀sín. Ṣùgbọ́n Ọlọ́run orí òkè Ayọ̀délé Babalọ́lá, Ọlọ́run orí òkè Bàbá Kàsálí, omi tá a jọ mu, Ọlọ́run tí mò ń pè tí mi ò mú kan mọ́kan rí, Jésù kan tí mò ń pè tí mi ò mú kan mọ́kan rí, ó ti dandan kó dáa, kò sí bí ò ṣe ní dáa. Tẹ́yìn bá rò pé kò sí Ọlọ́run, tẹ́yìn bá rò pé àdúrà ò kì í gbà, Ọlọ́run tó máa ń mọ ọ̀rọ̀ àjọsọ, ọ̀rọ̀ kọ̀kọ̀, Ọlọ́run tó ń gbọ́ àdúrà, Ọlọ́run tó máa ń wo covenant ìpè àwọn èèyàn, ìpè Muyideen Kasali, omi orí òkè yẹn kò ní jẹ́ kémi jí sánfìn ayé, torí ọkàn ni mo fi ṣe. Mo dẹ̀ mọ gbogbo nǹkan tí àwọn èèyàn ṣe sí mi lórí social media yìí, níbi tí mo ti gbé ọ̀rọ̀ ọmọ ọlọ́mọ, níbi tèmi ti gbé ọ̀rọ̀ ọmọ ọlọ́mọ tí mo ti pọn ọmọ ọlọ́mọ. Ọlọ́run ò ní gbà, òye yín, Ọlọ́run ò ní gbà. Ogun ayé òde wa ní borí mi tọmọtọmọ. Àdàbí tí n bá mu omi 1,000 naira ẹni yẹn rí, tí ò bá ṣe pé bí mo ṣe ń rìnrìn mi, owó mi ni mò ń ná, mo dẹ̀ ń show love. Ṣé bẹ́ẹ̀ mi náà mo wà lórí social media yìí? Tẹ́ ẹ bá fẹ́ fi ṣẹ̀sín, ẹ̀yin òòyàn ṣe rántí ọjọ́ àná, ẹ kì í rántí ọjọ́ orí, ẹ kì í rántí pé ẹnìkan ṣe mí lóore rí. Orí social media yìí ó jẹ́ kí n kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi. Mo wá dúpẹ́ pé kò sí ẹni tèmi àti ẹ̀jọ́ ní any relationship, any intimate relationship rí ju Liz Anjorin lọ. Mo dúpẹ́ o.